Ṣáfù. ẹ ti rí ìdí táwọn àfáà ṣe ń ganú sí lára àdílé rí yẹn o. ẹ jẹ́ bá wa pa tap ẹ jọ̀ọ́ kẹ́ join community Àkànbí Ọlọ́ba ẹ jọ̀ọ́. alẹ́ wa mọ́ tó bá fi ń kí wọn. wọ́n máa já yín o wọ́n máa já yín pẹ̀lú níta gbé jáde yẹn o. kí ni mi máa ní mo sẹ́mu bí mo ṣe ń sẹ́mu báyìí. ìjáàbù mi ni mo máa wá ẹ látàárọ̀. máa sẹ́mu kọ̀rọ̀ báyìí. Allah ti wá mú ìjáàbù mi nulẹ̀ o. ta ló mú jáàbù? Allah àbí wèrè làlá ni. wèrè ni ó ti wá ìjáàbù mo ní mi eléyìí wá tó pọ̀ látàárọ̀. níbo tó pọ̀ báyìí máa sẹ́ndì sí yín. mo láwọn borun tó pọ̀ báyìí lọ́wọ́. ẹyọ kan tí mo lọ rà tí mo fowó ńlá rà máa wà á kírun kò possible ká bá lórí ikú kírun. làlá. bó ṣe kí n fi kíní ọmọ mi borí á ẹ kírun. fi ṣọ́ọ̀lù ọmọ borí. òun náà ni mo fẹ́ ṣe. kẹ máa fi borí mi tí dandan ni kẹ fi kíní borí mi. ṣé wọ́n rí gòmí ni wọ́n ní life restricted. bọ́ọ̀lù ẹ̀kẹ́ wọlé padà síbẹ̀ yẹn. ó yẹ jẹ́ ń bọ́lẹ̀ kí wọ́n ẹ jábọ̀ kẹ́ wọlé padà. ó yẹ wọlé padà. so ẹ jẹ́ bá wa power tap Ṣáfù lè là ẹ bá wa share sáwọn muslim tẹ́ bá mọ̀ wípé kán wá wo wípé àwọn kan fẹ́ kírun lórí TikTok lédè Yorùbá. kán wá wo ìtumọ̀ nǹkan tí wọ́n ń kà ó. Ṣáfù lè là. ojú títí aláwọ̀ mo ti rí ìjáàbù mi. Oh yeah, bring me up. Ẹ ti wà lókè náà, ẹ send request. Ẹ bá wa kí ojú, ó kọ ẹni méjì báyẹn ká kírun lọ́wọ́ kan no time. ẹni mọ̀ ẹ gbé ìyá múlíká sókè ó dàbí bí wọ́n ti. báwo lọ́wọ́ wọ́n ti invite wọn mo fẹ́ gbé wọn ti invite wọn. Lọ́bọ̀tọ̀ ó yẹ kó change àkáǹtì ẹ̀ náà múlíká. Second one yẹn máa ń echo ní bàbá àbá, ó dàbí second one yẹn máa ń echo. Àkáǹtì fake ní second one yẹn. jẹ́ kó gòkè mọ́ nìyẹn. Ebí olójú kìkì yẹn. kí ó ti gòkè. Ó yá ó pé èèyàn kan báyẹn. Ṣé kí n gbé kinní síbẹ̀ Òṣàtọ́lá àbí ọmọ èṣù? Tọ́ba àwọn bá ti lè ṣojú ẹgbẹ́ wọn wọlé. white kílẹ̀dẹ̀ lọ ra dúdú ìjáàbù. Ọmọ èṣù láwọn busy báyìí ẹ bá gbé yẹ Òṣàtọ́lá o. òṣùká ilé gan le. wàhálà wà o. kẹjú ẹ̀yọ̀ kan ló máa ń fà ó ti wá di méjì báyìí Alẹ́lẹ́ gáà ni. kò yé mi o. ọmọ Abẹ́òkúta bó ṣe ń ṣe. gáà ni. Fúlàní ni bàbá ni o. ẹyẹ gbọ́ àwọn ọmọ Abẹ́òkúta o. Àní Fúlàní ni mọ́mí ẹ̀. Bàbá ẹ̀ l'Abẹ́òkúta mo mọ̀ wọ́n rí. bọ́dá yìí jobìnrin. Irọ́ gèlè tó bá lọ. mọ́mì wọn ni wọ́n jọ mọ́mì wọn náà jọ. Fúlàní ló jọ. Àwọn olóńgbà tí wọ́n fi ṣọ́kọ̀ rẹ̀ yóò gbádùn ṣá. olóńṣàánú mi o àwọn yìí ẹ lè bèrè tó yìí ẹ̀yin wèrè yìí. láyé yìí tẹ́ bá ń gbọ́ràn Yorùbá ẹ sá 440. Oh my goodness. One left. Àṣẹ́sọ̀ ìgò ọjọ́ ìyàwó àfọ́ gan. Sọ́fúlìlà. Àlùwàlá mọ́sá black ẹ̀ rí white rà ni. Àlùwàlá mọ́sá. Ẹgbẹ́ ilé rẹ̀ ti ń ta ọjà kan ó ti rẹ̀ 5 pounds. Ẹjẹ bá power tap 42.6 la wà yìí ẹjẹ bá power tap ẹjọ. MS ẹ ti wà lórí Facebook náà so a lè ní ìdíkọ́tà play kí n dúró kí n má lọ Facebook lé ní báyìí. lọ Àkànbí ẹ̀yin náà lè lọ kò dẹjọ́ fún wa. ẹ̀yin náà lè lọ. torí tá a bá nídìí a bá fẹ́ play kankan ni. látòrí fóònù ọ̀gbìn. ẹ kọ́ mi báwo mo ṣe lè fẹ́lẹ́ lọ stream. MS ní fóònù mi. bó ṣe wà yẹn ìyá múlíká kó tẹ̀ fi ń ṣe live tẹ̀ fi wà ní ọmọ ẹ̀kọ́ gèlè yìí dàbí gèlè àáfà tó ṣe yọ̀tọ̀yọ̀tọ̀. eléyìí spare phone lélẹ̀. ó tó lọ́wọ́ máa kọ́ ìwálẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni gèlè irú kọ́nà kan náà tún ní. tí wọ́n ṣe wá fà báyìí. ẹ jẹ́ meet gbogbo yín.
Mufti ẹ wo ojú wa o. MS ṣé kákànbí náà lọ ẹ̀hún sórí Facebook ṣé bá ti máa ṣó nǹkan lábá. ẹ bá fóònù tẹ́ fi ń ṣe láìfù báyìí sí ẹ máa gbé kalẹ̀ ẹ máa wá sẹ́ẹ̀tì eléyìí ẹ máa lo back camera fún. ẹ lọ́sàn ẹ máa lọ sí Facebook live. So mo need the stand méjì nìyẹn. Yes now ẹ wo ni. Okay ma get another stand story stand ẹyọ kan ló wà lórí tí mo fi ń stream tí mo fi live tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣeun tẹsí fún mi. ṣé ní fóònù mi tẹ máa fi ṣó nǹkan MS tá bá fẹ́ ṣó àwọn nǹkan tá fẹ́ ṣó. ṣé mi ẹ fóònù wà níbí náà. bóyá kẹ́ send àwọn nǹkan yẹn sí mi kémi máa ṣó ẹ so MS máa stream. So MS yẹn ò dá yín dúró ẹ ṣe ọdẹ fẹ́ ṣe ó yá àkànbí ẹ̀yin náà lọ. fóònù wà níbí. Okay. Pay like 100 now. I got kí ló tó ní láti repost ètò yìí láti share ètò yìí èèyàn 101 nìkan ló ṣiṣẹ́ àdẹ̀wà 166 ló wà ń bí báyìí ẹ bá wa ṣe ẹ jẹ́ káwọn èèyàn jẹ àǹfààní náà ẹ jẹ́ káwọn èèyàn wá jì ẹ má ṣàwọn ẹ jọ̀ọ́ ẹ bá wa share 103 ló yìí share nsìn please ẹ jọ̀ọ́ we're 169 now. Ẹ má gbàgbé láti join community Àkànbí Ọlọ́ba ó máa jẹ́ kí page yẹn strong kò ní jẹ́ káwọn alákatakítí yẹn rí nǹkan kan ṣe sí. ẹni kí ló dé tí wọ́n ṣe lè ṣí ẹ ṣe fẹ́ káwọn aráabí lọ jó wọn mọ́lé ṣé àmọ́ pé kẹfà mọ nǹkan tí wọ́n sọ ní àwọn sáǹsì wọ́n sọ fún wọn. alákatakítí ni wọ́n lóòótọ́ ni bàbá mi ò jàre. wọ́n sọ fún wọn ṣọ́ọ̀ṣì pé wọn ò gbọdọ̀ ṣe ṣọ́ọ̀ṣì mọ́ ní Kánò ṣùgbọ́n fún ṣẹ̀rí ànàdọ̀ fún wọn láàyè bẹ́ẹ̀ tó a máa fẹ́ àwọn ẹlẹ́ni ń bẹ̀rù fẹ́mi wọn ni ó yá Bùkárí Àlùàlá Àkànbí. ní ìmáàmù tuntun láàrin wa náà ewo láwà ni wọn àwọn lọ́wọ́ silver and green yẹn ẹ káàbọ̀ sáwùjọ ọmọ Yorùbá ilé kéwu ọmọ Yorùbá. ẹ káàbọ̀ sílé kéwu ọmọ Yorùbá. Tani? Salafi 1990 ni wọ́n. Salafi 1990. Salafi 1990 mi rí bàbá yìí rí o. Salafi 1990 ni wọ́n. Alice náà lélẹ́yìí. Alice náà ni ẹ̀yin ọgbà yìí. Wọ́n ti payọ́. Ilé mi ń sìn. Súfì lè mi. Bíyá MS ń sìn. Bíyá Tìjàníyà lèmi o. Tìjàníyà lèmi. Bíyá mi mọ Àkànbí. Bíyá. Tìjàníyà ni bàbá Àkànbí. Tìjàníyà ni wọ́n. Mọ́ríkásì l'Àkànbí ní ìmọ̀. No, bàbá ní ìjọ àwọn oníláwà ní ńlá ìkíló àwọn náà. Sàmúrà àwọn ọmọ kódòrò. Ìjọ Sàmúrà bẹ́ẹ̀ ni ìjọ Sàmúrà ni bàbá wà. Ó máa ṣe o. Wọ́n ṣe wọ́n bára wọn jà àmọ́ níbí ìbà àwọn ò kì í jà. Bẹ́ẹ̀ mi ṣe jẹ́ Súfì báyìí mi kì í bá Tẹ̀blíkì jà mi bá Àdìsù náà jà mi bá gbogbo wọn lèmi bá ṣe. Mọ́ríkásì l'Àkànbí ń sìn ilé Àkànbí ń sìn Mọ́ríkásì l'Àkànbí. Salafi 1990. So irun tá a fẹ́ kí lè ní máa ka a máa ka Quran 100 náà a máa ka délẹ̀ pé ẹ lè gbọ́ àwọn àyà yẹn ẹ lè gbọ́ àwọn nǹkan tí ó sọ. Ẹ̀yin ìyá wa tẹ́ ẹ̀ bá lè dìde kírun ẹ lè jókòó ẹ̀yin bàbá wa tí làkó ègbé bá yọ yín lẹ́nu àti àwọ́ká ẹ jókòó kí kẹ́kan tí mọ̀ pé irun àbọ̀là láà máa gbà lọ́wọ́ yín ẹ ṣeun. Bàbá lélẹ́yìn náà bàbá ní Alice náà yìí Mr. Babatunde Ìṣọ̀lá bàbá rè àwọn ní Alice náà yìí. Sáfólìláì. Àlùàlá mọ́sá. Ẹ̀yin èèyàn yẹ máa ṣẹ̀jẹ̀ máa sáré àlùàlá kíákíá. Sáfólìláì. Kò sí òjíṣẹ́ mi àyàfi ànábì Muhammad
ànábì Muhammad òjíṣẹ́ Allah ní í ṣe àní ẹ wá kírun àní ẹ wá kírun àní ẹ wá wọkọ̀ ọ̀la dájúdájú kò sí òjíṣẹ́ mi àyàfi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àní ẹ wá kírun àní ẹ wá kírun àní ẹ wá wọkọ̀ ọ̀la àní ẹ wá wọkọ̀ ọ̀la àkànbí ó yẹ ẹgbẹ́rún ó yá. kí ló ń ring oní fóònù tí ń ring. ọ̀dọ̀ mi ni mò ń connect bluetooth yẹn sí speaker ni torí àwọn èèyàn máa ń sọ pé kò kí ń loud dáadáa. ok ẹ máa nǹkan tẹ máa ń láti ṣe ok ṣé fóònù méjì lẹ ní àbí mẹ́ta ẹgbẹ̀rún kan ṣe gbọ́ ṣe rí fóònù tẹ fẹ́ fi stream ẹ máa ní TikTok account mi tẹ máa fi join live yẹn ẹ máa fi another phone ẹ máa fi lọ sí live ẹ máa lọ gbé fóònù yẹn síbì kan so that kò ní sáré wo irú ìtí mo ṣe ń sìn mo ti tì mọ́ sitting room ìyẹn fóònù méjì ni mo ti fi kan join live mo dẹ̀ fi kan stream Facebook ìyẹn ti wà ń bẹ̀ báyẹn ó ti yé yín báyẹn nǹkan tó lè jẹ́ kó make sense nìyẹn kó má lọ máa echo ló yẹ kí n sọ bẹ́ẹ̀ o. I have shared to 100 people on my WhatsApp. That's good. Ẹ jẹ́ kí ẹ sọ fún wọn pé kán máa bọ̀ pé a fẹ́ kírun lédè Yorùbá kán wá wo ìtumọ̀ nǹkan tí wọ́n ń kà ní mọ́ṣáláṣí fún wọn. Fantastic. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share sórí status yín lórí WhatsApp. I've done that as well. Kẹ́ wá take the same thing lọ sórí pages yín àwọn pages àtàwọn groups tẹ́ bá wà ẹ bá wa pín síbẹ̀. Ẹ̀yin èèyàn rí i pé mi ò gbé account MS Baba wá ní. Ilé tẹ̀sán dádì mi dobìnrin. Wọ́n ti rò pé bàbá ṣé kìí ṣe àṣebẹ ṣíìtì. live program tá a ṣe lánàá wọ́n ti report account so ẹ jọ̀ọ́ ẹ máa bá wa power tap is very important. Subilahi mina shetani rajim. Bismillahi rahmani rahim. Ha. Na tata izula barika la ya. Ṣé fọ́wọ́n èèyàn tí àsìkò àwẹ̀ yẹn tó máa ń ka kéwú tó máa tú ìtumọ̀ míì ẹ máa ka kéwú kí n máa tú nǹkan kan bọ́yìn bí àwọn àfáà ṣe máa ń ṣe lábẹ́ ṣe fún yín tí àkànbí tó gbẹ̀rùn dìde. ok ìnàmá. no ṣé omi ẹgbẹ́ sókè. ìnàmá. wọ́n ní tó bá ti wá ń dìrọ̀lẹ́ ayé fa wọ́n lọ́wọ́ ọmọ jáàná mọ́ wa máa jáde. ìnàmọ́ látàtà ìzúlá yàrìbà làkà. ṣé ẹ gbọ́ wọ́n ní dúníyà wọ́n ní tó bá dìrọ̀lẹ́ ayé wọ́n lóríṣiríṣi àwọn máa ṣẹlẹ̀ ńlẹ́ ayé ẹgbẹ́ sókè. wàlẹ́sì tàbárakàlá. ọjọ́ kan níyà kan bá ń gbégi lọ. rọ̀ṣúlá mínú láṣẹ̀ríkà lá. ìyá náà bá ṣubú Muhammadu ó bá gbé ẹrù ẹ̀ ó bá gbẹ́rù sílé. tó ti yá. ẹgbẹ́ díẹ̀ tákọ̀bí tó ṣe tán ẹgbẹ́ díẹ̀ ẹgbẹ́. kùlí yá sẹ̀mí onímọ̀ tàbáràkà. nígbà táwọn bíi báyà náà gbẹ́rù náà délé ìyá náà bá ń sọ pé arákùnrin ó máa ṣe o ọmọ gidi ni ò dàbí ànábì ọmọkọ́mọ òun. ìnàmọ́ lálẹ́sí náà là á. ànábì Rasulullah sallallahu alaihi wasallam bá ń sọ fún ìyá náà pé èmi ni Muhammadu. wàhálìjú minkum làmú tata ìzó minihum. ìyá náà bá ní ìwọ ní ànábì tí mo pè lọ́mọkọ́mọ torí èyí mo máa gba ẹ̀sìn ìsìlámù lọ́wọ́ rẹ ẹgbẹ́ aláàtóbi Allahu Akbar. Allahu Akbar. gbogbo àwọn tó bá ń wò wọn bá pariwo ṣẹ́mi pé àwọn tí wọn mọ̀ tún mọ̀ nǹkan tá a fà ń sọ àtajà náà sí bó ṣe ń gbé yín mọ́ra nìyẹn o àsìkò àwẹ̀ yìí ẹ̀ tún wá rí wọn jáde lóríṣiríṣi wọn wá jáde ajánásí a máa ka kéwù mi àfa a máa sọ nǹkan ọ̀tọ̀ àfa a máa ka kéwù mi ajánásí a máa sọ̀tọ̀ òun lè fi pé lẹ́nu jẹ́ mẹ́ta yìí tí ajánásí kan ka kéwù àwọn àfa méjì kan fi ṣe yẹ̀yẹ́ nǹkan tá à ń sọ yẹn nìyẹn
gbogbo òjé yẹn a fẹ́ kó máa jẹ àwa ọmọ Yorùbá mọ́ kí ó tó bá ti ń kà ẹ máa tẹ̀ sí lójú ẹsẹ̀ kẹ́ máa wo verse náà kẹ́ máa tú. ẹ lè so gbé ẹgbẹ́ òdìdí ká kírun. kódà ẹ lè gbé fóònù yín ẹ lè gbé sí Arabic translation tó bá ṣe ń kà báyìí á máa gbé wá fún yín ẹ máa rí pé what is a noun òun ni wọ́n ń kà fún yín wọ́n á dẹ̀ máa sọ nǹkan míì wọ́n á máa sọ nǹkan míì fún yín olórí burúkú gbà ni wọ́n ti sọ àwọn èèyàn wá di dákúdà. ó ti ṣe náà ló kà fún wa. ẹ máa ṣé wọn ká máa sọ tán Muhammadu for the past 100 years wọ́n ti parọ́ báwọn èèyàn. ms tákànmí tó dé ẹ máa ka kéwú kí máa sọ kí máa tú lọ ẹjọ́. ok ẹ jẹ́ kí n ka kéwú gangan kì í ṣe kéwú. olówó èkó tí ojú ọkọ̀ wọ́n ti ṣe náà kọ́ ló dún fún wa. ó yá ms àkànbí là ń dúró dé. olówó èkó jẹ́ kó ṣe wọ́n ti ṣe náà wọ́n náà dún fún wa wọ́n ti ṣe náà. èyí tí ẹ máa gbọ́ èmi fẹ́ ká nǹkan gidi nǹkan táwọn máa ń ṣe lèmi fẹ́ sọ fún yìí ms yẹ ká kéwú ẹgbẹ́ sókè. ok. Nazala alaikal kitaba bilhaki. Ọjọ́ kan ànábì Muhammad sallallahu alaihi wasallam ó bá ń gbà yọ̀ǹda lọ́wọ́ Allah. Musa dikallima bayna yadahi wa anzalata tarata walihijila. Ó bá ń sọ fún Allah pé Allah fún mi ní ìyọ̀ǹda òun fẹ́ lọ wo sàárè ibi tó sin ìyá òun sí ó bá ń bẹ Allah. Min qabuli hudal linasi wa anzala furikan. Allah bá lóun ò gbọ́ nǹkan kan pọ́ ti gé tí òun lọ pé òun ò lè gbà òun ò lè dáríjì ìyá ànábì ìyá tó bí àti bàbá rẹ̀ àmọ́ òun lè fún ní ìyọ̀ǹda kó lọ wo ibi tí wọ́n sin ìyá àti bàbá rẹ̀ sí ẹ gbé sókè. Innal lazina kafaru bil ayati llahi lahum azabun shadida. Wọ́n bá fún káfàrú ànábì bá ń ké wọ́n bá gbé korodomu wá ó bá ké àwọn sàábì ẹ̀ náà bá ń bá ké ànábì má ké mọ́ kí ló dé ó bá ní kó rántí ọjọ́ ọkú ó bá tẹ̀síwájú. Wallahu azizul intiqam. Arákùnrin kan bá wá bá Muhammadu ńlé ó bá ní Muhammadu ibo ni bàbá òun wà ibo ni bàbá òun ń bẹ. Inna Allaha la yakfa alayhi shay'un fil hadi. Ànábì bá ní arákùnrin bàbá rẹ̀ ń bẹnu náà já ànámọ̀ ó ń jóná lọ́wọ́ báyìí báyìí. Huwa allazi yazawwirukum fil hami kayfa yashara. Ó já mi lára jẹ ànábì bá ń sọ pé arákùnrin bàbá rẹ̀ nìkan kọ́ ló wà nínú náà bàbá rẹ̀ àti bàbá mi ìyẹn bàbá ànábì ó ní wọ́n wà nínú náà já ànámọ̀ tí wọ́n ń jóná lọ́wọ́ báyìí wọ́n jóná keegun. Huwa allazi anzala alayka alkitaba minhum ayatun munkamatun hum ya kitabi. Yépa ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ lárúbáwá ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí àti wọ́n ti ta yín ànábì bá ń sọ pé gbogbo àwọn tó ń tẹ̀lé òun àtòun òun ò mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sóhun tóun bá kú rí pé afọ́jú ń tẹ̀lé afọ́jú ni ẹ gbé sókè. Wa ukura munta ṣẹ̀bí lámfàmúlá zinam filikubulikum. Ó gbẹnu tán ṣé ẹni tí ò mọ ibi tó wá ń lọ tó bá kú tán lọ́wọ́ yẹn wá ń tẹ̀lé ó ní ká bí wọ́n ànábì ní pé ṣé wọ́n rán òun sí yín ṣé èdè òun lòun ń sọ ṣé Yorùbá lòun sọ àbí lárúbáwá ó nítorí wọn ò ní rán èlé tí ó ń sọ èdè míì sí yín àyàfi elédè yín. Wà mọ́ ń yàlá mọ̀ntàwí lónìí láhà wàrísí kọ́ náà fìlíákì. Ṣé ẹ gbọ́ ó ní wọ́n ti sọ Kùránì kalẹ̀ léèdè lárúbáwá kó lè bá àyè yín àwọn ọmọ lárúbáwá dẹ̀ ni wọ́n bá wí àmọ́ àwọn ọmọ Yorùbá wọ́n lọ ṣe àyanjúràn wọ́n lọ gba ẹ̀sìn ìsìlámù yìí torí àtijọ́ àti mu ìyẹn àwọn àfa akéwù tọrọ jẹ yìí. Yakuluna namina bilikulmin labina wa man yazakaba raliyahali. Ṣé wàá gbọ́ àwẹ̀ wọ́n láwẹ̀ ò ní nǹkan kan o ìwọ tó bá ń gba àwẹ̀ ó fi bí ń para ẹni torí nílẹ̀ Yorùbá nǹkan tó ń jẹ́ àwẹ̀ ni pé níbi tí ọ̀fọ̀ bá ti ń ṣe àwọn èèyàn tí wọn ò lè jẹun ní ìtumọ̀ àwẹ̀ ànábì tó dẹ̀ mú àwẹ̀ wá àwọn ọmọ Júù ló ń gbàwẹ̀ ànábì wá ń sọ fún wọn pé àwọn lọ́wọ́n ni Mósìsì ju àwọn ọmọ Júù lọ ó bá gbàwẹ̀ lọ́jọ́ náà torí àwọn ọmọ Júù sọ fún pé àlá àwọn ló bá wọn ṣẹ́gun Muhammadu ní bá ní torí ìdí èyí òun náà máa gbàwẹ̀ ìdí tó fi ń gbàwẹ̀ nìyẹn. Yá
ayuha alladhina rabbana la talikubulana bil aliyaki. ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin mùsùlùmí òdodo ó tún wá ń sọ fún yín pé ó ní tẹ́ ẹ bá ti rọ́wọn tí ó gbàgbọ́ tí wọ́n ṣe muslim ó ní kẹ́ ẹ máa pa wọ́n nípa àyà kẹ́ ẹ máa so wọ́n mọ́lẹ̀. Rabbana innaka jami'un naziliya min raiba fil inna allaha jaliful karim. Allah dájú ó ní ẹ má báyàn wọn kan ṣe tí ó bá ti ń ṣẹ̀sìn Islam ó ní tó bá ṣe tí ó bá ṣe wọ́n ní kẹ́ ẹ pa nípa àyà. tó bá máa dàsìkò àwẹ̀ máa gbọ́ wírinwírin. wọ́n máa jáde pẹ̀lú wọn wọ́n á máa ka lárúbáwá yẹn ajá náà tí a máa sọ nǹkan míì àfọ àmà kàǹkan míì wọ́n ti gbọ́ àwọn èèyàn mọ́ra. ẹ̀yin ó yẹ ká tún fi ní ìṣe kẹ́ screen record kẹ́ wá sẹǹdẹ sáwọn àwọn àfáà yín àtàwọn ìyá yẹn pé ẹ rẹ àwọn ìyá yẹn ò dẹ̀ mọ́ ọmọ ms ọba tí wàá débi kan lọ ti sọ̀rọ̀ ànábì kan wọ́n kàn pariwo ẹgbẹ́ aláàtóbi aláwàgbà. wọ́n bá ti rí bóyá wọ́n lè sọ pé kinní kan ṣe kinní kan ànábì kan rescue ènìyàn kan ní aláwàgbà wọ́n ti takbir parọ́ fún yín ni. Aláwùmọ̀ á ní. Aláwùmọ̀ ní. Aláwùmọ̀ á ní. Ẹ ti fi tiẹ̀ ti jóná kò ní kó náà mọ́ ti wá. ọwọ́ ẹ̀yin èèyàn tẹ́ ti já ẹ̀yin. Aláwùmọ̀ á ní. Aláwùmọ̀ á ní. Aláwùmọ̀ á ní. Ẹni tí tiẹ̀ ti jóná kò ní kó náà mọ́ ti wá. ẹ̀rí tó bá ti dàsìkò àwẹ̀ yín tẹ̀ wá Nàìjíríà tó bá ti ń ṣe àwọn wáàsí burúkú tó máa ń ṣe yẹn ẹ máa lọ béèrè ẹ máa fún wọn láwọn Quran verse ìgbé yìí kí ló sọ ẹ kà á fún wa kí ni ìwọ tó sọ kí ni àlàyé ẹ jẹ́ kán ṣàlàyé tó bá ti parọ́ fún yín ẹ gba máìkì kẹ́yìn náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ yé parọ́ mọ́sẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe fún yín. wọ́n máa lù wọ́n pa. báwo lè lu wọn kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sẹ́ẹ̀. ok. má sọ bẹ́ẹ̀ kò sí wọ́n máa pa wọ́n ni kò sí má kò jẹ́ kó máa pa wọ́n straight ni èyàn ò jẹ́ kankan lọ́dọ̀ wọn má lọ sọ kankan lẹ́kọ̀ọ́. má gba máìkì lọ́wọ́ wọn tó má lọ gbà yín lóde oúnjẹ wà ń di wọn o. ẹ kàn sọ fún wọn pé túmọ̀ nǹkan tó ń kà léléyìí o pé túmọ̀ nǹkan tó ń kà léléyìí ẹ kàn sọ bẹ́ẹ̀ kẹ́lẹ́ wọ́n kà. wọ́n lè béèrè ẹ pé wọ́n máa gbọ̀n táwọn yẹn bá ti ń béèrè. bismillah. ó yá ẹgbẹ́ sáfù ẹgbẹ́ kàmọ́. bismillah Jamal ọkùnrin lóbìnrin sáfù. bismillah sáfù líláì sáfù líláì Jamal ọkùnrin lóbìnrin ẹ jí kí etí ẹsẹ̀ yín kó kanra wọn torí sìgìdì àlùjọ̀nà burúkú tó wà nílẹ̀ Saudi kọ́mọ́dàrin wárú so ní mọ́sálásí tiwa ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin tẹ́ bá ní ògógóró lẹ́gbẹ̀ẹ́ lè gbé sẹ́gbẹ̀ẹ́ kẹmọ kí òun kẹ́tì mọ́ ọmọ ògógóró kò léèwọ̀ mọ́sálásí tiwa tẹ́ wà yìí Yorùbá làwa fi ń kírun àti English àwọn ògbọ́ pa àgbẹ́dàràbù mọ́sálásí tiwa ẹ lè jókòó kẹ́ kírun Ọlọ́run ọba Elédùmarè tiwa kò fáyé níyẹn lára so ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ la máa ń kírun níjọ́ Jímọ̀ nẹ́dẹ̀ ní Jímọ̀ lónìí kọ́lọ́run já sọ̀pọ̀ ẹ̀ láyé báyìí sìn gbogbo wa tá wà lókè ẹ̀yin tẹ́ wà ń sàlẹ̀ lè comment bí àwa tá wà lókè àlàǹfààní tá fi sọ̀rọ̀ mọ́ rákà méjì náà ni tá fi kí tán ẹjọ́ ẹ jẹ́ ká pọ́n àlá ti gidi aláàlẹ́ so ẹ̀yin tẹ́ wà ní ìsàlẹ̀ ẹjọ́ ẹ mọ́ bá wa like kẹ̀rẹ̀ bá wa share like ló jọ wá lójú ẹjọ́ so bismillahirrahmanirrahim Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah aya al-falat aya al-salat qad qamatis salat Allahu akbar la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam Allahu akbar. mo jẹ́rìí pé nìkan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah àkànbí ẹ̀mí ìtẹ́lẹ̀ kí ni ẹ pariwo. ok ẹ jí n pa bluetooth gbà ẹ pa bluetooth yẹn kó má disturb irun wa àwọn Facebook ẹ máa jẹ́ bẹ́ẹ̀ tó ti yá. yá o ti yá let's go. aláwùyàn alájùlọ aláwùyàn alájùlọ mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah
mo jẹ́rìí pé muhammadu ni òjíṣẹ́ Allah, wá sí àdúrà, wá sí àṣeyọrí, sọláàtì ti ṣe tán, sọláàtì ti ṣe tán, Allahu ni alájùlọ, Allahu ni alájùlọ, kò sẹ́nìkan tí ìjọsìn tọ́ sí àyàfi Allah. Allahu ni alájùlọ. Allahu akbar. Ní orúkọ Allahu, aláàánú, aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, olúwa gbogbo ẹ̀dá, aláàánú, aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian. Àmín. Quran 101. Àkókò ìjayà. Kí ni àkókò ìjayà? Kí sì ló mú ọmọ ohun tó ń jẹ́ àkókò ìjayà? Òun ni ọjọ́ tí ènìyàn yóò dàbí àfòpiná tí wọ́n fọ́ká síta. Àwọn àpáta yóò sì dàbí ẹgbọ̀n òwú tí wọ́n gbọ̀n dànù. Nítorí náà, ní ti ẹni tí òṣùwọ̀n iṣẹ́ rere rẹ̀ bá tẹ̀wọ̀n, ó sì máa wà nínú ìṣẹ̀mí tó máa yọ́nú sí. Ẹni tí òṣùwọ̀n iṣẹ́ rere rẹ̀ bá sì fúyẹ́, àwíyà sì ni ibùgbé rẹ̀. Kí sì ni ó mú ọmọ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ tó ń jẹ́ àwíyà? Òun ni iná gbígbóná tó ń jó gan-an. Quran 100. Allahu fi àwọn ẹṣin tó ń sáré tó ń mí hẹlẹhẹlẹ ní ojú ogun búra. Ó tún fi àwọn ẹṣin tí pátákó ẹsẹ̀ wọn ṣáná níbi eré sísá búra. Ó tún fi àwọn ẹṣin tó ń kọlu ọ̀tá ẹ̀sìn ní òwúrọ̀ kùtùkùtù búra. Wọ́n sì fi pátákó ẹsẹ̀ wọn tu eruku ilẹ̀ ọ̀tá sókè. Wọ́n tún ń bẹ́ gìjàgìjà pẹ̀lú eruku ẹsẹ̀ wọn sáàárín àkójọ ọ̀tá. Dájúdájú, ènìyàn ni aláìmoore sí olúwa rẹ̀. Dájúdájú, Allahu sì ń jẹ́ ẹlẹ́rìí lórí ìyẹn. Àti pé dájúdájú, ènìyàn lè gan níbi ìfẹ́ orí ayé. Ṣé o mọ̀ pé nígbà tí wọ́n bá tú ohun tó wà nínú sàárè jáde, tí wọ́n sì tú ohun tó wà nínú igbá àyà ẹ̀dá síta pátápátá, dájúdájú olúwa wọn ni alámọ̀tán nípa wọn ní ọjọ́ yẹn. Allahu ni alájùlọ. Allahu akbar. Ògo ni fún olúwa mi atóbi. Ògo ni fún olúwa mi atóbi. Ògo ni fún olúwa mi atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn ín. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Allahu akbar. Ògo ni fún olúwa mi atóbi jùlọ. Ògo ni fún olúwa mi atóbi jùlọ. Ògo ni fún olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu akbar. Allahu ni alájùlọ. Allahu akbar. Ògo ni fún olúwa mi atóbi jùlọ. Ògo ni fún olúwa mi atóbi jùlọ. Ògo ni fún olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu akbar. Ní orúkọ Allahu, aláàánú, aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, olúwa gbogbo ẹ̀dá, aláàánú, aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian. Àmín. Rántí, ẹ̀yin olùgbàgbọ́ òdodo, nígbà tí olúwa rẹ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín. Nítorí náà, ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀. Èmi yóò ju
ẹ̀rù burúkú sí ọkàn àwọn tó ṣàìgbàgbọ́. Nítorí náà ẹ máa gé wọn lọ́rùn nìṣó kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. Ẹ̀san àwọn tó gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé kí ẹ pa wọ́n tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ̀. Tí ẹ bá ti gé ọwọ́ ọ̀tún wọn kí ẹ gé ẹsẹ̀ òsì wọn, tí ẹ bá ti gé ẹsẹ̀ ọ̀tún kí ẹ gé ọwọ́ òsì, tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn. Ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn nílé ayé, ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan kó jímú nínú ọrọ̀ ogun síwájú kí wọ́n tó pín. Ẹnikẹ́ni tí ó bá jímú nínú ọrọ̀ ogun síwájú kí wọ́n tó pín, ó máa dá ohun tó jímú náà nínú ọrọ̀ ogun náà padà ní ọjọ́ àjíǹde. Lẹ́yìn náà a ó san ẹ̀mí kọ̀ọ̀kan ní ẹ̀san oore iṣẹ́ tí wọ́n ṣe. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn, tí wọn kò sì ṣe ní èèwọ̀ ohun tí Allahu àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀. Ẹ gbógun tì wọ́n. Tí wọn kò sì ṣe ẹ̀sìn òdodo, ìyẹn nínú àwọn tí a ti fún ní tírà, ẹ gbógun tì wọ́n títí wọn yóò fi máa fi ọwọ́ ara wọn san owó orí ní ẹni yẹpẹrẹ. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ jà wọ́n lógun. Allahu yóò jẹ wọ́n níyà láti ọwọ́ yín, ó máa yẹpẹrẹ wọn, ó máa ràn yín lọ́wọ́ lórí wọn, ó sì máa wo ọkàn ìjọ onígbàgbọ́ òdodo sàn. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Ọmọ àforí kanlẹ̀. Allahu Akbar. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ìkíni, àdúrà àti ohun rere jẹ́ ti Allah. Ìjẹra fún ìwà ànábì àti àánú Allah àti ìfẹ́. Ìdẹ̀ra fún wa àti àwọn ìránṣẹ́ Allah. Ìbátì sálàwátì. Mo jẹ́rìí pé kò sí Ọlọ́run kan àyàfi Allah. Assalamu alayka. Pé mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ àti ìránṣẹ́ Allah. Ayọ́ ànàbí wà lálìbádì láì sọ́lì náà. Àlàáfíà fún yín. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa rahmatullahi. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ wá ń wò wá káàkiri gbogbo àgbáyé, nǹkan tí àwọn èèyàn ń kà tí wọ́n sọ pé àwọn ń ṣe àdúrà báwọn sin Allah, ibẹ̀ lẹ máa ti mọ̀ pé Allah yìí sẹ́ a ní kò kì í ṣe Ọlọ́run. Ǹjẹ́ kínní ǹjẹ́ ó mú ọpọlọ dání, ṣó bá ọgbọ́n mu? Àmọ́ torí pé èdè lásán, èdè lédè, tá a bá ń sọ Chinese nsìn chin ẹ mọ̀ ẹ ò ní gbọ́, bọ̀ tán bá sọ wípé kẹ́ ẹ máa ṣàmì ẹ máa rò pàdúrà lọ ṣe fún yín, gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. Àwọn pípò ìyèdè lásán náà kà fún yín, ìkàkùkà rádaràda lẹ́ẹ̀márùn lójúmọ́, kò kí ń ṣe àdúrà, kò sádúrà kankan ń bẹ̀. Ẹ̀yin ẹ wo bí ìran Yorùbá ṣe ń ṣe ìwúre, ẹ wá wò ó pẹ̀lú eléyìí. Rádaràda làwọn mùsùlùmí yìí ṣe, ẹ mọ̀ pé àwọn Àràbù ló ní mùsùlùmí, àmọ́ àwọn ti ilẹ̀ Yorùbá, ọmọ Yorùbá tó ń ṣe àṣà aláṣà, àṣà lárúbáwá, eléyìí tó ṣe yìí sìn ǹjẹ́ ó bá ọgbọ́n mu? Ẹ wo Quran 100 tí mo kà lẹ́ẹ̀kan, ǹjẹ́ ẹ mọ̀ pé tá a bá kà ní lárúbáwá fáwọn èèyàn, ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn èèyàn máa ṣe àmì ní ṣá? Ẹ wo nǹkan tó wà ńbẹ̀, mo tún fẹ́ tún kà. Ó ní
aláwù fi àwọn ẹṣin tó ń sáré tó sì ń mí hẹlẹhẹlẹ ní ojú ogun búra. Ẹ máa ṣe àmì bí mo ṣe ń ka kíní yẹn o. àmín. Ẹ̀yin tẹ́ wà comment section tẹ́ wà lókè ẹ máa ṣe àmì o ká máa wò bóyá bá Allah ní ẹṣin sáré owó ń jóná wọ́n dẹ̀ mí hẹlẹhẹlẹ àmì. àmín. Ó tún fi àwọn ẹṣin tí pátákó ẹsẹ̀ wọn ń ṣáná níbi eré sísá búra. ó tún fi àwọn ẹṣin tí pátákó ẹsẹ̀ wọn ti gíràn ó ti fi búra Allah ń fẹṣin búra. Ó tún fi àwọn ẹṣin tó ń kọlu ọ̀tá ẹ̀sìn ní òwúrọ̀ kùtùkùtù ó tún fi búra. ẹṣin náà tún ti ń kọlu ọ̀tá ẹ̀sìn àwọn ẹṣin tó ń bá àwọn kèfèrí jà Allah ó tún fi búra. Wọ́n sì fi pátákó ẹsẹ̀ wọn wọ́n fi tu eruku. Wọ́n wá fi pátákó ẹsẹ̀ wọn kó wọn lọ ní dẹ́sàtì wọ́n á fi ń derúkú láàmú. Ẹ máa ṣe àmì o. Does that make sense to you? Àwọn bàbá wa ní kí wọ́n ṣe àṣẹ tí ìkọ̀ yẹn só bá láàká ìmọ̀ òdìdí Allah. Wọ́n tún ẹ máa gbọ́ ó tún ní wọ́n tún ń bẹ́ gìjà pẹ̀lú eruku ẹsẹ̀ wọn sáàárín àkójọ ọ̀tá. Ó ní wọ́n tún ń bẹ́ gìjà nínú dẹ́sàtì eruku wa ń tú pù. Àmín. Àwọn èèyàn dẹ̀ ṣe àmín. Ó tún wá ní dájúdájú ènìyàn ni aláìmoore sí olúwa rẹ̀. Ó ní dájúdájú ènìyàn ní kíni? Aláìmoore sí olúwa rẹ̀. Ó ní ẹ̀yin ẹrú Allah ẹ̀yin ẹrú sì gidi Allah ẹ̀yin náà lẹ ya aláìmoore síra yín rẹ̀ mọ́ ohun tẹ́. Àti pé dájúdájú ènìyàn lè gan níbi ìfẹ́ oore ayé. Ó ní wọ́n nífẹ̀ẹ́ oore ayé. Ó ní ẹ̀yin ẹrú òun ẹ nífẹ̀ẹ́ orí ayé ju òun lọ. Ṣé kò mọ̀ pé nígbà tí wọ́n bá tú ohun tí ó wà nínú sàárè jáde? Ó nígbà tí wọ́n bá tú ohun tí wọ́n bò mọ́nú kòtò sàárè jáde. Tí wọ́n sì tú ohun tó wà nínú igbá àyà ẹ̀dá síta pátápátá. Ó ní tí wọ́n sì la ọkàn ẹyin láìsí operation tí wọ́n sì tú gbogbo ohun tí bẹ́ẹ̀ wọ́n tú fún àtẹnu yín jáde pátápátá. Dájúdájú olúwa wọn ni alámọ̀tán nípa wọn ní ọjọ́ yẹn. Ó ní dájúdájú Allah ló mọnú ló mòdì arínúróde olùmọ̀ràn ọkàn. Ẹ jọ nǹkan tá a kà yìí ṣáàdúrà ni. Àmín. Àwọn èèyàn dẹ̀ Allah ń fi ẹṣin búra ó ń fi pátákó ẹsẹ̀ ẹṣin búra. Allah. Ó ń fi eruku tó ń lé la. Ẹ mọ̀ pé dẹ́sàtì ni ibi tó ti ń jagun kò kàn ọmọ Yorùbá kò kàn wá. Ṣé eruku wà nílẹ̀ Yorùbá ni? Ó máa sú mi báyìí. Ilẹ̀ ọlọ́ràá nílẹ̀ Yorùbá ilẹ̀ aṣálẹ̀ nílẹ̀ wọn. Allah ti mú dógóyárò. Allah wá ń fi eruku ẹsẹ̀ ó fi pátákó ẹṣin ó fi ń búra àwọn èèyàn dẹ̀ ń ṣe àmì. So make sense. Wọ́n á jẹ́ ọmọ àwa gba owó. The funniest thing pé ṣé rí wọ́n lè ka ibi ìtumọ̀ ẹ̀ gangan yìí kọ́ máa tún fáwọn èèyàn. Ok ms ẹ lè sí kámẹ́rà bí. Mi lè ṣí kámẹ́rà wọ́n ti báàní àkáǹtì mi. Eléyìí ò tí pé 1000 ni. Ṣé fẹ́ kí n ṣí kámẹ́rà kí n ṣí báyìí? A bá fẹ́ gbé àwọn àyà Kùránì jáde ni. A máa gbé jáde. Ok. Àtúwá ka Kùránì 101 ó ní àkókò ìjayà àwọn èèyàn ní àmín. Nínú Kùránì 111 Allah àkókò ìjayà. Wọ́n kílẹ̀ pé 101. Ok 1 àti òdo àti 1 kan sí. Ẹ máa wo tí a bá ka kí ní Lárúbáwá àmì lè máa ṣe so bí mo ṣe ń kà ní èdè abínibí ẹ tún máa ṣe àmì ká máa wò àkókò ìjayà. Allah sọ pé àkókò ìjayà la wà yìí o kó nílé ó kìlọ̀ fún lórílẹ̀. Kí ni àkókò ìjayà? Ẹ tẹ́wọ́ yín síwájú o. Ibi àyà Kùránì ta wà yìí náà pè ní ìjayà verse. Kí ni àkókò ìjayà? Kí ni àkókò ìjayà gangan? Kí sì ló mú ọmọ ohun tó ń jẹ́ àkókò ìjayà? Kí ló bí ohun tó ń jẹ́ àkókò ìjayà? Òun ni ọjọ́ tí ènìyàn yóò dàbí àfòpiná tí wọ́n fọ́nká síta. Oníjọ́ yẹn lẹ́ dàbí yẹgan tó ń dà fádìrẹ. Àwọn àpáta yóò sì dàbí ẹ̀gàn òwú tí wọ́n gbọ̀n dànù. Ó ní àpáta ọmọ gùn láìṣe ẹ àdìrẹ. Nítorí náà. Nítorí wípé. Ní ti ẹni tí òṣùwọ̀n iṣẹ́ rere rẹ̀ bá tẹ̀wọ̀n. Wọ́n ní wọ́n tí òṣùwọ̀n rere rẹ̀ bá gbé scale. Ó sì máa wà nínú ìṣẹ̀mí tó máa yọ́nú sí. Ó lọ wà nínú àwọn ìṣẹ̀mí tí Allah máa yọ́nú sí. Ẹni tí òṣùwọ̀n iṣẹ́ rere rẹ̀ bá sì fúyẹ́. Wọ́n ní wọ́n tí òṣùwọ̀n rẹ̀ bá gbé pẹ́ẹ́lí tí ò jẹ́ nǹkan kan wájú Allah. Àwíyà sì ni ibùgbé